Ọlọ́run lóhùn ló somi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lọ́run fi dé sánmà, àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wí sáàtì àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀ máa jẹ́ ká ṣì wí. káyé máa ṣì wá. Ọlọ́run tó ní wá sádì ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ọmọ Akewugba ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò gùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Àlósọ́kọ́ ló ń ṣe àjẹ́ kankan. Àjẹ́ kankan. Sàmánì ló ń ṣe ní kálukú ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ọjọ́ múra síṣẹ́ kó tó ń fàdúrà kún. Fàdúrà kún. Ká má fi rọ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ká má fi rọ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀. Ká má fi rọ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀ o. Ká má fi rọ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀. Ká má fi rọ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀. Al-Wazir Akewugba Gold, ọmọ Akewugba mo tún dé. Adamallahu ayatashi. Kò sí ìran gbogbo tribe tí ń bẹ láyé. Kò sí ìran kan tí ń bẹ láyé tí ò ní superstition tiẹ̀. Allah. Ìyẹn ni Lárúbáwá ń pè ní khurafa. Tóyìnbó ń pè ní superstition, tí ìran Yorùbá ń pè ní àdáparọ́ tàbí kí n má mọ èdè tó yẹ kí n lò nínú èdè Yorùbá tí a lè fún mi ní definition rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, ọba mi ó dá orí bò yín. Ẹ wá like, ẹ comment, ẹ bá mi tẹ like and love lórí lecture tèmi. Ẹ bá mi tẹ like and love, ọba mi ó dá orí bò yín, yóò dá fẹ́ bò yín, yóò dá love bò yín. Lábàríkà Al-Qur'an. Àmín. Ẹ wá rí nínú ayé ìgbà kan ti lọ nílẹ̀ Lárúbáwá tó jẹ́ pé khurafa superstition ń ló fà wọ́n sẹ́yìn tí ìran Lárúbáwá ò fi jẹ́ nǹkan kan fáìmọye ẹgbẹ̀rún ọdún títí tá Nábì fi wá dé bá wọn bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Ojú kan náà ti ń yí kí Islam ò tó dé. Islam ló dé ló wá sọ fún wọn pé superstition lélẹ́yìí, òdodo lélẹ́yìí. Ètí ń jẹ́ superstition, àdáparọ́ kan, bóyá nítorí pé nǹkan kan ti ṣe ẹnìkan rí, ó kọjá lábẹ́ igi kan, ló bá wó lulẹ̀ ló bá kú, bóyá BP rẹ̀ ló rise, bóyá ó ní stroke ni, bóyá ejò ló sán jẹ, ànímọ̀. Ìran Yorùbá ọkàn sọ pé wọn ń kọjá lábẹ́ igi yẹn o, ẹni ó bá kọjá ń bẹ̀ ó kú. Allah. Láwọn yòókù náà bá máa gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn. Wọ́n bá máa gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn. Èèyàn gbọ́dọ̀ dánwò. Àfáà kan ọdọ̀ wọn ń jọ sí ẹ̀jẹ̀ ara rẹ̀ gbẹ tán ni. Ẹnìkan ó ṣe kinní kan ń jọ sí gbogbo omi ara rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní change. Àtoríṣiríṣi irọ́ ó máa ń fa ayé ẹ̀dá sẹ́yìn ni. Allah. Tó o bá fẹ́ jẹ́ nǹkan láyé, tó o mọ̀ pé o fẹ́ jẹ́ nǹkan, lọ jìnnà sí superstition. Ibi Ọlọ́run bá kádàrá pẹ́dà ó kù sí lẹ̀dá ó kù sí. Wò ó lápèjúwe ọ̀kan nínú superstition tó fa ìran Lárúbáwá sẹ́yìn fa ìmọ̀ye ọdún tó jẹ́ pé ìwọ̀nba obìnrin tó bá survive láti já láàyè, àìmọye ọkùnrin ní ọmọ para wọn torí pé afẹ́fẹ́. Allah. Kí ni nǹkan náà? Al-Qur'ani ni wa idha bushira ahaduhum bil untha. Wa idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa hum kadhibun. Wa huwa kadhib. Al-Qur'ani ni wa idha bushira ahaduhum bil untha. Láyé ìjọ́hun nígbà tí ìran Lárúbáwá tó ju wọn jújú.
ẹni tó bá bí obìnrin nínú wọn ìran Lárúbáwá gbàgbọ́ pé ẹni tó bá bí obìnrin ń kórí burúkú ráyàn ni. Allah. ẹnìkan lóbìnrin ṣẹ̀ nínú àwọn bàbá wọn ló bá fúrèmù ọ̀rọ̀ yẹn pé téèyàn bá ti bí obìnrin o orí burúkú máa ń wọnú ilé ni bọ́ọ̀ bá bí obìnrin nínú ìran rẹ̀ mọ́jọ jẹyọ kan lọ tóbìnrin bá ti ń kọjá méjì tó bí sínú ìran yẹn ò ní tò láéláé ló bá di pé ńjọ́ wọn bá ti bí ọmọbìnrin báyìí ìjọ yẹn ni wọ́n máa lọ bẹ́rì ẹ̀ láàyè. Al-Qur'ani wá ní wa idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kadhib tí wọ́n bá sọ fún pé ìyàwó ẹ̀ mà bímọ kí ló bí olóbìnrin ni ìsín lójú ẹ̀ òjújú yìí ìsín ní ìbànújẹ́ hàn ní gbogbo ojú ẹ̀ yìí ìsìn yóò mọ bìhéèfù bí ẹni tó ti mú gbóyò yìí wa idha bushira ahaduhum bil untha irú ẹ̀ náà ló ń bẹ nílẹ̀ Yorùbá ó ṣẹ̀ṣẹ̀ ń kásẹ̀ ńlẹ̀ ni táwọn kan bìlífù wípé obìnrin ò lóríire tí ó kó bá ìdílé tí wọ́n ti bí lọ́fà tó jẹ́ pé tí ọkùnrin mi ò bá tí ì bí ọmọ ọkùnrin kọ̀kọ̀kọ́ fẹ́ ìyàwó kọ́mọ kó sàmọ́ fẹ́ lọ bí bá dẹ̀ ti ń fẹ́ lọ bẹ́ẹ̀ náà làwọn yóò tó máa bí obìnrin sí ó ti gbàgbé pé Ọlọ́run nítorí rẹ̀ péyàn jẹ́ ọkùnrin kò túmọ̀ sí pò ní òṣòríire láyé àìmọye ọmọ ọkùnrin tó kórí ibú bàdílé àìmọye ọmọ obìnrin tó jẹ́ pọ̀ ní sábàbí oríire fúnnú ẹbí yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ìran Lárúbáwá ọ̀kan nínú nǹkan tó ń ṣe nu ìgbà tó tún yá wọ́n tún ní míì tó tún máa ń ṣe Ọlọ́run sọ fún wa ní Quran chapter 6 verse 139 وقالوا ما في بطون هذه الأنعام وقالوا ما في بطون هذه الأنعام láyé ìjọ́un wọ́n máa ń sọ fúnra wọn tí wọ́n bá pa ẹran sílẹ̀ tí wọ́n pa àgbò tán pa ràkúnmí wọ́n á ní ẹgbọ́ o ẹ̀yin ìyàwó wa ẹ̀yin obìnrin inú wa ẹ rí àwọn nǹkan tó jẹ́ bíi ẹ̀dọ̀ ẹran àwọn tó dùn nínú ẹran obìnrin ò gbọ́dọ̀ jẹ o obìnrin tó bá ń jẹ ẹ̀dọ̀ tó ń jẹ abọ́dì tó ń jẹ fùkú ọmọ tó bá bí ọmọ yẹn ò ní dàgbà láyé o ọmọ yẹn ò ní dàgbà láyé ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá fún mọ̀ pé ẹ fẹ́ bímọ ẹ má máa báwa ọkùnrin jẹ nǹkan nú ẹran o ní gbogbo ọ̀nà Lárúbáwá bá gbà bẹ́ẹ̀ láì wádìí wọn bá jẹ nǹkan nú ẹran mọ́ àmọ́ tó bá wá jẹ́ pé fúnra ẹran yẹn ló kú fúnra ẹ̀ Kùránì kára ni ó yá tó bá lọ jẹ́ eléyìí tó kú fúnra ẹ̀ kì í sàwọn ni wọ́n pa ó kú fúnra ẹ̀ ní gbogbo wọn wàá jọ péjọ lórí ẹ̀ wọ́n à ní ẹ̀yin obìnrin ẹran tó kú fúnra ẹ̀ tá àmọ́ poison tó pa nǹkan nú ẹ̀ ẹ̀yin ẹ lè jẹ lásìkò yìí superstition burúkú tí ń fà wọ́n sẹ́yìn superstition tó kó bá Áfíríkà dò ní àárọ̀ yìí tá a fi kúrò lójú kan náà superstition yìí òyìnbó náà ní tiwọn superstition tòyìnbó ayé ìjọ́un àwọn ti dá majority ẹnu ó ń bẹ nílẹ̀ Áfíríkà dò ní àárọ̀ yìí ara ẹ̀ lélẹ̀ tí wọ́n fi máa ń stọ́dì ìràwọ̀ oṣù kọ̀ọ̀kan horoscope ó kọ́mọ̀ dò ní àárọ̀ yìí wọ́n wá lọ gbé àwọn kan ni wọ́n wo tó ṣẹlẹ̀ sáwọn alágbára ayé kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 20 times ẹ ra àánú Ọlọ́run ẹ̀dẹ̀ ní rárí lápáríkà Al-Qur'an àwọn kan ní ronú tó ṣẹlẹ̀ sáwọn kan ní àsìkò àwọn oṣù kọ̀ọ̀kan náà fi wá tààgì àwọn oṣù yẹn ọmọ tí wọn bá bí nínú oṣù báyìí bí ó ṣe máa bìhéèfù ni oúnjẹ tó gbọ́dọ̀ máa jẹ ni nǹkan tó gbọ́dọ̀ sá fún ni ìyẹn ni wọ́n superstition náà bá débi horoscope ní ó fi wá pín gbogbo oṣù méjèèjì láàrún wọ́n wá fún lórúkọ tí ó tó yàtọ̀ sí January February tí wọ́n ń lò nílẹ̀ tí wọ́n ń lò láyé ìjọ́un wọ́n wá change ẹ̀ kúrò ní January February pé ọmọ tá a bá ti bí ní January ó ní sign ó ní zodiac sign bá máa rí àwọn náà máa pè ní Aries àwọn tí wọ́n bá bí ní no February kọ́ àwọn tí wọ́n bá bí ní March àwọn ní Aries àwọn tí wọ́n bá bí ní April àwọn ní Taurus àwọn tí wọ́n bí ní May àwọn ní Gemini àwọn tí wọ́n bí nínú oṣù tó tẹ̀lé yẹn June àwọn náà ń pè ní Cancer àwọn kan náà ń bẹ oṣù Leo àwọn ọmọ Leo ń bẹ ọmọ Virgo ń bẹ ọmọ Scorpio ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wá pé 12 lẹ́ni tí ò bá nílà ká yóò wá gbàgbọ́ pé n tí ẹ wí yẹn bó ṣe rí nu èmi ọmọ February mà ní mí wọ́n bá sọ̀rọ̀ fún yẹn wọn ní mọ̀ àwọn February wọ́n mọ̀ọ́rẹ́ fún wọn wọ́n bá ti ń sọ̀rọ̀ fáwọn yẹn wọ́n mọ̀ fi bí sú ẹni
baba ńlá superstition láyé àwọn òyìnbó gọ̀ fún more than 1000 years kójú wọn tó là ilẹ̀ Yorùbá ńlọ ṣẹ́kù sí lọ́jọ́ ìní àlóso ló ń ṣe àjẹ́ kan kọ́ ìṣẹ́kọ́ ló ń ṣe àjẹ́ kan kọ́ sàmánì ló ń ṣe kálukú ọ̀rẹ́ mi ọjọ́ múra ṣiṣẹ́ kò sì tó fàdúrà kan ká má fi rọ balẹ̀ ayé jẹ́ 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 ká má fi rọ balẹ̀ ayé jẹ́. ẹni tó bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi tẹ like and love kó pọ̀ mo rí i pé kámẹ́rà yẹn picture yẹn ń shake ó dẹ̀ ń já fígọ̀ àwọn táwọn wò wá ó ń já wá sílẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ dákun like and love kí ni tí mo wá sọ débẹ̀ ó máa ń yà mí lẹ́nu ayé ìjọ nǹkan ta ni wọ́n ń follow superstition tó pọ̀ jù àwọn tó lajú tó pọ̀ láyé ń gbà yẹn ó wá dàbí ìgbà tó jẹ́ pé àwọn tí wọ́n sayé láyé ìjọ wọn lajú jà wá tá ń bẹ láyé lọ tí ò bá rí bẹ́ẹ̀ akọ tọ́pìkì ta ẹ̀kọ́ tọ́pìkì bíi tọ́pìkì kan tá a kọ ní last week àwọn ọ̀dọ́ ayé òde òní wọn lajú wọn ní mímọ̀ wọn mọ̀ nípa Ọlọ́run wọn tún mọ̀ nípa àtayé tí wọn láwọn wà nínú èyí. wọn lajú kankan mo kọ̀ọ̀kan nígbà táwọn onílù pàdé mi lẹ́kọ̀ọ́ tí mo kọ síbẹ̀ yìí pé I was ambushed mo ti rí tọ́pọ̀lọpọ̀ tí ń sọ pé irú òyìnbó wo leléyìí ó rí ambush nínú inverted comma tó túmọ̀ sí pé tí mo kọ síbẹ̀ yẹn kọ́ ni mo mean ó sì rágì tèmi yìí náà tá a kọ ní tá a kọ síbẹ̀ ni wípé ìmọ̀rìwò ọ̀pẹ lára mọ́sálásì ní Sàkẹ́ with question mark níwájú ẹ̀ pé how possible ni túmẹ̀ pé irọ́ burúkú leléyìí bó leléyìí ṣe lè possible ta ló gbérò yìí wá ibo ló ti wá question mark ń bẹ níwájú ẹ̀ mo tún fi kẹ́ tí Yorùbá kún bẹ̀tà ìlàjú àti wá ẹranko tí ń bẹ lára majority àwọn tí wọ́n rò páwọn gbẹ̀sìn lábàádì kò lè jẹ́ kán ronú. Wọ́n lájú kankan wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ní respect fẹ́nìkan bákan là ń ṣe Islam bọ̀ kó tó di pé wọ́n gbé ìsìláàmù alákatakítí wèrè tí wọ́n ń ṣe láyé òde òní dé. àwọn bàbá wa respect ara wọn wọ́n fìfẹ́ bára wọn lò wọ́n ń fún oníkálukú ní ìwọ rẹ̀ wọ́n ń ṣàdédé máa change ọ̀rọ̀ àwọn èèyàn. àwọn kan ní ọdẹ nítorí tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ mu wọ́n dẹ̀ introduce àdánwò sínú ẹ̀sìn Islam ntí wọ́n introduce sínú ẹ̀sìn Islam lẹ́ Yorùbá ni wọ́n affect gbogbo ẹ̀sìn yòókù. ẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn aláwo wọn ń jà rẹpẹtẹ lọ báyìí àmọ́ bá ṣe manage ara wa ẹlẹ́sìn Christianity àti mùsùlùmí àìjàjà àjàdíjú báyìí àmọ́ bá ṣe manage ara wa àwọn kan ni wọ́n dé tán fẹ́ lówó ọ̀sán gan òsì ta wọ́n níbi tí wọ́n wà wọ́n ń wá gbogbo ọ̀nà àti ríṣe wọ́n ń wá gbogbo ọ̀nà àti rówó wọ́n bá yí àwọn èèyàn jẹ́ débi pé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àtàkì eléyìí tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n á kọ́kọ́ wá orúkọ rẹ̀ tọ́lọ̀ ń sọ ẹnìkan wọ́n á kọ́kọ́ sọ́jú orúkọ ogún bí isa ismaili fusuk badal iman lẹ́yìn ìgbà tí Kùránì sọ pé ẹ gbọ́dọ̀ borúkọ èèyàn jẹ́ tẹ́ bá fẹ́ ràánú Ọlọ́run orúkọ yẹn ni wọ́n kọ́kọ́ bàjẹ́ tí wọ́n bá borúkọ yẹn jẹ́ tán wọ́n wá tọwọ́ bọ ilé ayé ẹni yẹn wọ́n á tọwọ́ bọ ìgbésí ayé ẹ̀ gbogbo àṣírí kọ̀rọ̀ rẹ̀ tí ò sí ń bẹ̀ wọ́n bá bíùdì ẹ̀ síbẹ̀ wọ́n fi ba ayé ẹ̀ jẹ́ Ọlọ́run ló mọ iye ẹni tí wọ́n pera wọn lẹ́lẹ́sìn Ọlọ́run wọ́n ba ayé ẹlòmíì jẹ́ ayé rẹ̀ ò báláǹsì dòní àárọ̀ yìí. gbogbo wa lájáde là ń bú wọn pélé ìtẹ̀ ẹsẹ̀ yẹ́ mọ̀ rí bínú Ọlọ́run ìtàn ò lè kọ́ dáadáa nípa yín wàláhì ní 100 ọdún lónìí àwọn ọmọ wọn máa gba àwọn àrọ́mọdọ́mọ wọn máa gba ìpè lọ ni báwọn ọmọ àbúláàbí ṣe ń gba ìpè ni wọ́n máa gba ìpè tó ní wọ́n gba ilẹ̀ Yorùbá nù. ilẹ̀ Yorùbá la gbà pé ìran ọmọlúàbí ìran tó ní tìjú ìran tí kì í rágbà àfin ìran tí máa ń respect òun kálukú ìran tó prefer kébi ọ̀pá òun ju kébi ọ̀pá àlejò lọ ìran tó gbàgbọ́ pé kàkà kí n jalè kí n kú ó tọ́ ó níran Yorùbá àmọ́ àwọn kan ni
ní ó introduce náà propandi theory ẹfẹnubá yí àwọn àfáà jẹ́ ẹ̀rọ owó lára wọn ẹbọ́ káàdì lára wọn. wọ́n play fídíò ọ̀kan lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn èèyàn ń ṣí ààrẹ èmi náà ń ṣí ààrẹ ẹlòmíì tún sọ fún mi pé bẹ̀tẹ̀lẹ̀ ti kọjá náà èyí tó sọ yẹn só ti tán lórí íńtánẹ́ẹ̀tì. ẹ wo àwọn bàbá wa tí wọ́n fi gbogbo ayé wọn ṣiṣẹ́ Ọlọ́run. bàbá ṣe kádàm rahimahullahu rahmatan wasi'a. tó bá jẹ́ pé èèyàn pé abálágbára láti pè èèyàn lánàbí Ọlọ́run ni níbi bàbá gbìyànjú tó níbi ọ̀rọ̀ ẹ̀sìn. àwọn kan sì jáde wọ́n dẹ̀ já ayé bàbá yìí wọ́n wá rí owó tí wọ́n rí tán owó tí wọ́n wá wọ́n rí tán wọ́n wá dé wọ́n láwọn túbá ẹ̀yin náà wá gbà pé wọ́n ti túbá nìyẹn ìrànwọ́ ní ìṣerú ẹ̀ ṣé tírípù kan tó o lè rí ni tírípù kan ètò o lè àná Al-Qur'ani ní yawma tajidu kullu nafsin ma amilat muhdaran ọjọ́ kan bọ̀ gbogbo sẹ́ẹ̀bù tẹ̀sẹ̀ láyé wọ́n máa kà fún yín báyìí tẹ́ máa wò muhdaran àwa dàbí ìgòjẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni. Allah. tó mú Ọlọ́run tó sọ yẹn àwọn tí wọ́n ń play fídíò aburú tẹ́ ti ṣe sẹ́yìn ẹ̀ṣẹ̀ wo ni àwa ni wọ́n tún gbà ládáwájú Ọlọ́run ni. torí wọ́n ń kí àwọn èèyàn nílò pé ẹ fúra ẹ ṣọ́ra fáwọn eléyìí. wọ́n sì kó sáàrin gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn forí gbogbo wa gbára wa. Allah. Alùsùnnà láti gbà wá ti gbẹ́jú ni ẹ ti máa ń sọ fáwọn àfáà tó kù pé yí ọ̀dà ètò ẹsẹ̀ yìí báyìí ní pẹ̀lú sùúrù ètí wọn gbà ń bẹ̀ wọ́n gbà ètí wọn ò sì ní gbà fadhakkir fa innaka mudhakkir lasta alayhim bimusaytir. irú ìwà àìlẹ́kọ̀ọ́ àìlájú wo la fi ń ṣẹ̀sìn kí lọ́kàn tó jẹ́ pé ẹ̀sìn Christianity ni wọ́n attack kí lọ́kàn Christian tó jẹ́ pé Kùránì lòun attack kí ló kan mùsùlùmí tí ń àtàkì ẹlẹ́bọ tó bá jẹ́ ẹlẹ́bọ tọ́lọ́run ni kì í ṣe ẹlẹ́bọ tiẹ̀. Allah. ẹjẹ́ gbáyé àlàáfíà. mo ń ka àwọn kọ́mẹ̀ntì yẹn ó dẹ̀ ń pa mí lẹ́rìn pé irú àwọn òpònú sáwọn ọ̀dọ́ tí wọ́n á jogún ọ̀la náà lélẹ́yìí Ọlọ́run. sáwọn ọ̀dọ́ tí wọ́n jogún ọ̀la náà ní gbogbo àwọn wọ́nranwọ̀nran tí wọ́n ń ṣe bí wèrè kiri ìgboro. àwọn ẹlẹ́sìn míì wọ́n ní tìjújù yín lọ. bẹ́ẹ̀ bá rí tí àwọn ẹlẹ́sìn mi ń dánwò láwọn kọ́ńtì míì wọ́n iṣẹ́ mùsùlùmí wọ́n iṣẹ́ ẹlẹ́sìn Christianity kódà àwọn ń sọ níṣẹ̀ṣe àwọn tí a ní ọ̀sọ́ lọ́hùn they are performing wonderfully well. ọ̀nà mẹ́ta láyé pín sí lónìí superstition ńlọ́bàáyé Áfíríkà jẹ́dò ní àárọ̀ yìí. ká gbàgbọ́ wípé irọ́ táwọn kan bá ti pa bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. ẹ wò lápèjúwe àwọn òyìnbó wọ́n gbé gbogbo ntọ́jọ́ mọ́ superstition wọ́n dá ẹgbẹ́ kan wọ́n tẹ̀ láwọn ọ̀gbà Ọlọ́run gbọ́ wọn ò sin lọ́hùn tó bá wà sẹ́ǹsìn wọ́n dá superstition wọ́n dá sí ẹgbẹ́ kan wọ́n tó wá sin lọ́hùn tó bá wà sẹ́ǹsìn máa zànà dínà wà dúníyà ìdájí tá a máa. lábẹ́rẹ́ kẹ́lẹ́ òfin dúníyà bìládìní. La barakallahu fi dunya biladini. Òyìnbó ọlọ́lọ́run. Máa sẹ́ni bínú. Superstition gbọ́. Wọ́n dunya ìdájí tamà. Òyìnbó gba nǹkan méjì gbọ́. Òyìnbó trust nǹkan méjì. Wọ́n trust personal effort wọn pé ayé tá ń bẹ́ńbẹ̀ yìí. Ẹ lọ struggle láyé mi. Máa sẹ́ni bínú. Ẹ ṣe struggle tó. Lọ́ọ̀sẹ̀ realize kádàrá ẹ̀ tó ìntí ń bẹnu kádàrá tèmi yàtọ̀ sí tiẹ̀. Àmọ́ ò lè realize kádàrá rẹ̀ tó bá struggle. Mẹ́sàn ní bí ní wà dúníyà ìdájí tamà. Bill Gates olówó ayé, Elon Musk olówó ayé, Mark Zuckerberg àwọn olówó ayé. Ẹ dákun chọ́ọ̀chì mélòó ni wọ́n sùn sí? Mọ́sálásí mélòó ni wọ́n ti ń ṣàìsùn? Ẹbọ mélòó ni wọ́n gbé? Àwọn yóò gbà pọ́lọ́ ń bẹ wọ́n dẹ̀ excel torí wọ́n nígbàgbọ́ sí ability wọn. Wọ́n fi ọpọlọ wọn wádìí tí majority ò mọ̀. Kò sí superstition nínú ayé wọn wọ́n dẹ̀ progress. Ìran Lárúbáwá àwọn gbà pọ́lọ́ ń bẹ lẹ́yìn pé gbà pọ́lọ́ ní ń bẹ wọ́n nígbàgbọ́ sí ability bí òyìnbó. Lárúbáwá gbàgbọ́ pé bọ́ọ̀ bá ṣe lè rorí tó
Ọlọ́run ọ̀dáyé fáwọn òpònú ìròrí ẹ̀dá ni ó sọ bó ṣe gbádùn ayé tó bí ìròrí ẹ̀dá bá burú ó lè má ráyé gbádùn ẹni ó jókòó sójú kan ìrònú kan làwọn kan rò lórí pé ọ̀dẹ̀ ní majority àwọn àfáàlẹ̀ Yorùbá yìí lẹ́nu wọn lọ́hùn ẹja bó káàdì lẹ́nu wọn ẹ bó káàdì lórí wọn yẹ̀yẹ́ wọn bẹ́ẹ̀ bá ti yẹ̀yẹ́ wọn tán ẹ fún wọn ní 10,000 naira kẹsọ́ pé túbá ìṣe ni wọ́n padà wáyé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn jáde ó lọ sí amrọ́bà ọ̀pá èèyàn àìmọye ó lọ ẹ̀wọ̀n ó dé lọ́ba lòun ti di pásítọ̀ ó ń bá ní gbogbo yín ẹ̀ máa bọ̀ olúwa bá mi sọ̀rọ̀ mo bá olúwa pàdé lẹ́yìn náà bá tó ń tò níwájú ẹ̀. Allah. Hábà sótì jẹ́ ìyá ìyẹn èèyàn tó pátá ni Nàìjíríà tó jẹ́ pé ẹni orí ẹ̀ pé tí bá ń direct tráfíkì lójú títì wọ́n sì máa sá fún. Tẹ̀bẹ́ wá rí wèrè tó ní mental problem psychiatric patient láàrin títì tí bá ń control mọ́tò àwọn èèyàn sì máa wò béèrè. Allah. Lórílẹ̀-èdè Nàìjíríà ẹni tó gbẹ́nu gbọ́n lẹ́yìn tó bá pàdé ẹ̀ lójú ọ̀nà tó ní alàgbà wa ń bíbà mo fẹ́ fún ọ nímọ̀ràn ni o wà ní lọ fún fámílì ẹ nímọ̀ràn irú ìmọ̀ràn wèrè wo ni. Allah. Àmọ́ wèrè tó ní mental problem tó bá pàdé ẹ̀ tó ní arákùnrin dúró wàláhì ó sì dúró lójú ẹsẹ̀. Arákùnrin ò gbọ́dọ̀ jẹun lálẹ́ kò sì ní jẹun. Mentality wèrè ó ń control ọpọlọ wa ju mentality ẹni torí ẹ̀. Máa sánú nínú dúníyà ìdájí tá máa. Lẹ́bàárọ̀ tó lọ òfin dúníyà bìládìní. Lábáraka lọ òfin dúníyà bìládìní. Àwọn tá a jẹ́ràn Yorùbá kí ni tó fà wá sẹ́yìn? Superstition ni nínú gbogbo ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ní Nàìjíríà ìran Yorùbá nígbàgbọ́ sí superstition tó pọ̀ jù. Allah. Kágbúrò pé àdánwò kan ń bẹ níbì kan ò ní tí ìfojúrí àdánwò yẹn kálukú ó ti sáré ikú. Ìkan ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ń jọ sí bí 20 ọdún sẹ́yìn lórí òkè Afá tí wọ́n kàn gbúrò pé bọ́ǹbù ń dún wọn àmọ́ bí bọ́ọ̀bù ti ń dún àwọn èèyàn wá ronú pé bolóyè á sá lọ ó kálukú sì ń bẹ lu kàná àwọn sì ń kú síbẹ̀. Allah. Superstition ìbáyé ẹ̀dá jẹ́ ni. Lárúbáwá nígbàgbọ́ sọ́lọ́run wọ́n wá nígbàgbọ́ sí ability wọ́n nígbàgbọ́ sí reality ti ṣe science and technology mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n fi ń rìnrìn ayé wọn ló fi jẹ́ pé láyé lónìí orílẹ̀-èdè tó lówó jù orílẹ̀-èdè Lárúbáwá ni. Kò sí kọ́ńtì tó jẹ́ tó lajú láyé tí ọmọ wọn náà kó jẹ́ pé òun nílẹ̀ Lárúbáwá ó gbé kọ́ńtrákì fún. Tí n bá sọ̀rọ̀ ilẹ̀ Lárúbáwá àti ìran Saudi Qatar Oman tó fi dé Israel ìran Lárúbáwá ni gbogbo wọn. Allah. Àwọn ni wá dolówó ayé nítorí pé gbàgbọ́ lọ́hùn bẹ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kẹ́sìn yẹn ó mislead àwọn ẹ̀sìn tí ò wá mislead Saudi tí ò mislead Israel òun ni wọ́n ń kó àwa sí ọ̀nà ní Nàìjíríà. Allah. Òun làwa ní òun ọmọdé ọkàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì yóò dẹ̀ mọ́ bú èbú síbẹ̀ ẹ̀yin àgbà òpònú yìí ẹ̀yin àgbà wèrè yìí lẹ́ni tó tó bàbá bẹ́ẹ̀ bí. Ẹnìkan bá mi ájú kankan lórí arákùnrin tó bà orúkọ gbogbo àwọn àfáà ńláńlá ilẹ̀ Yorùbá jẹ́ including bàbá mi Mudirul Markaz Ọlọ́run kó bá ní sàlékún àlàáfíà ara fún wọn. Àmín. Mo wá sọ fẹ́ nìyẹn mo ní pẹ̀lú ògùn Ọlọ́run tó bá jẹ́ pé báyìí ló ṣe fẹ́ràn ẹ̀ tó Ọlọ́run yẹn nìkan sí wa àtàwọn ọmọ ẹ̀ bí arákùnrin ṣe sí ayé àwọn àfáà àtàwọn tí ẹ sàfáà Ọlọ́run yẹn nìkan síran rẹ yóò sí ayé wọn yóò dọ́kù àdánwò tó dà sínú ayé àwọn ẹni ẹlẹ́ni. Ọba ní ìpìlẹ̀ ń sẹ́ fún mi yẹn kẹ ìpè nìyẹn tí ó bá jẹ́ pé ìpè ni a jẹ́ pé wọn náà jáwọ́ níbi ìgbàgbọ́ ọbú tó ní bẹ́ẹ̀ nìkan bá ṣaburú tí ò bá ti repent délẹ̀ ẹ má sọ pé ó ti repent kí ló dé táwọn Áfíríkà fúlù tó báyìí èèyàn wá ṣaburú tó bẹ́ẹ̀ yẹn nílùú òyìnbó yóò kàn wá yóò kàn máa sọ yìí pé mo ti change wọ́n dẹ̀ gbà pé ó ti change nìyẹn láíláí àbádà òyìnbó ọgọ̀ bẹ́ẹ̀ láíláí ara ẹ̀ lábá débi ọ̀rọ̀ mọ́sálásí ìnísà. Allah. Wọ́n sì parọ́ fúlù àwọn èèyàn for 5 years. Ìtàn tí ó ṣẹlẹ̀ wọ́n jẹ́ fírèmù ẹ̀. Àti gbọ́ọ̀rọ̀ mọ́sálásí ìnísà yẹn kó tó di pé àfà Làbíbù
kó tó di pọ́lọ́ ń fòun ṣe kòńgẹ́ kọ́lọ̀ bá ṣàlékún dáadáa fáfá làbí. àmín. ẹlòmíì lérò pé bóyá mo fẹ́ sọ pé àfá làbíbù kò tọ́ka appreciate ẹ̀ ó là ṣe ní appreciate ẹ̀. àwa tá ń bẹ nílẹ̀ Yorùbá lásùn àwọn tí ń bẹ lọ́sùn báwo bá tiẹ̀ mọ̀ pé yẹn ń bẹ torí gbogbo páwa mọ̀ nísìn kò tí ì tó sùn kan. ẹbá àwọn ará Ọ̀ṣun mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀ níbẹ̀ bí gbogbo ará Ọ̀ṣun ọ̀bá mọ̀ ẹbá àwọn kan close síbẹ̀ kó tó wá di pé àfáà lọ ṣe fìdáhù nílùú yẹn kó tó wá kọsẹ̀ bá pé ẹjẹ́ akírun wá ní wọ́n ti mọ́sálásí pa káàfáà tó wá pariwo síta àfáà wá pariwo síta àfáà nìkan wá kọ́ ló dáṣẹ́ yẹn ṣe àwọn ará ẹni tó jáde ti ń fẹnu yẹ̀yí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn gangan nínú àwa mùsùlùmí náà irú ìwà wo leléyìí torí Ọlọ́run. Allah. mo gbọ́ voice note tí wọ́n fi frame rán lórí mọ́sálásí nísà torí tá a bá sọ̀rọ̀ yẹn kí ni yóò tún continue. ẹnìyẹn ó frame rán yẹn gan mo gbọ́ tó sọ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ mọ́sálásí nísà yẹn máa ṣe nǹkan kékeré arákùnrin kan gan ìmọ̀ràn ẹ̀hún náà lóun jẹ́ mọ́mù nígbà táwọn èèyàn ń kú tí wọ́n ń kú tẹ̀léra wọn lọ́ba ní ọba lọ fagídí kírun bẹ̀ nígbà fagídí kírun bẹ̀ orí tí wọ́n ta mọ̀rìwò sí ẹnu ọ̀nà mọ́sálásí wọ́n tó kọ́ síbẹ̀ pé kírun kó kú lọ́ba ní bó wọ́n bá kú lòun ó kú bó ṣe bọ́ bẹ̀ tó lọ kírun nu nígbà tí di ọjọ́ kejì lẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí gbẹ lára ẹ̀ omi ń gbẹ lára ẹ̀ bí wọ́n ṣe ń fún lẹ́jẹ̀ ni wọ́n ń fún lómi kò yé nígbà tí ìdíjọ́ kẹta ó ti jáde láyé àti gbáná títí mọ́sálásí yẹn yọrọ burúkú bàbá láàárọ̀ tí ò ṣẹlẹ̀ àtọ́. ẹ̀ǹdẹ̀bú láàárọ̀. àwọn èèyàn ò gbà fúnra wọn wọ́n ń ágìw lórí ọ̀rọ̀ ajẹ̀mọ́mù ó di court case láàrin ara wọn ó ṣe wá di irọ́ wọn tamọ̀ ìwòsẹ́nu ọ̀nà mọ́sálásí. àwọn èèyàn dẹ̀ gba irọ́ yẹn gbọ́ láti gbà yẹn dùn ní àárọ̀ nítorí wá jẹ́ tuntun jáde mo wá rí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi rẹ̀ ogun torí ní tí wọ́n gbé fún ló gbé jáde èèyàn mi dáadáa ni wọn náà tún wá jáde ló wá ní ó ti wà bẹ́ẹ̀ kíní ìyẹn ọmọ jẹ́ insult fún Islam pé wọ́n ta mọ̀rìwò sẹ́nu ọ̀nà mọ́sálásí làwọn èèyàn fi wọbẹ̀ ó wá ń de ẹbọ tàwọn ẹlẹ́sìn míì ó ń de mẹ́sẹ̀ Islam. Allah. àwọn nǹkan yẹn là ń tẹ̀ láti explain fáwọn èèyàn pé gbogbo ibi tí wọ́n bá tún kù sí ẹ má jẹ́ kán fi superstition báyé yín jẹ́ àìmọye ibi tó rí eré wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn superstition pé bàbá kan nígbà ayé Ṣàngó lọ tán ó kọjá lọ́nà ibẹ̀ bó ṣe dòdò nu ó wólulẹ̀ báyìí lọ́kàn dòdò àtìgbà dòdò tí ń sàn o gbogbo òkè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ gún òkè yẹn o ẹnìkan gbọ́dọ̀ ta o ẹnìkan gbọ́dọ̀ dákó ń bẹ o ó pọ́sibù kó jẹ́ pé gold ní ń bẹ lábẹ́ gbogbo òkè yẹn irú ẹ̀ ní wọ́n ṣe fún mọ́sálásí nísàyẹn ìjọ wa Supreme Council for Islamic Preachers ó kù bí ọ̀sẹ̀ méjì mọ́sálásí yẹn ń bẹ nínú nǹkan tá a wádìí kan wípé nílẹ̀ Yorùbá o mọ́sálásí ti ń lọ sí bíi 10 tí wọ́n ti pa àwọn ń ṣiṣẹ́ lórí pé bá a ṣe gbégbésẹ̀ àyàn kọmitì wọ́n yanjú ti Ondo State lọ́wọ́ àfáàwọ̀ alágbàjì tòǹdó kì í ṣe tọ̀rẹ́ mi ti lọrin àfáà alágbàjì tòǹdó àti sẹ́ẹ̀kọ́ ọlọ́run ló mẹ́rú ẹ̀ ti Ọ̀ṣun yìí náà ni wọ́n yanjú ti Ondo State lọ́wọ́ láàánẹ́ níkàrẹ́ láti bíi oṣù kan sẹ́yìn náà ti yanjú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àfáà tán pé mi ò fẹ́ dárúkọ ẹ̀ ibẹ̀ náà ti yanjú ọ̀rọ̀ yẹn ti fẹ́ yanjú tán at least oríṣìí 3 ní ń bẹ ní Ọ̀yọ́ State nìkan ọ̀kan ń bẹ ní Èrúwà wọ́n ti mọ́sálásí yẹn pa bíi 7 years ago bó tiẹ̀ jẹ́ pé mi gan ṣe gbọ́ ni ọ̀kan ń bẹ ní Adó Àwáyè wọ́n ti òun náà pa ọ̀kan sì ń bẹ ní Ìbàràpá lọ́nà Abẹ́òkúta sí Ìṣẹ́yìn wọ́n ti òun náà pa pẹ̀lú àwọn ìdí tí ò ní túmọ̀
àwọn nǹkan wọ̀nyí Council for Islamic Preacher ti ní plan pé bá a ṣe move ní làwa gbúrò ti Sheikh Labib lápá kan wá ní ọ̀rọ̀ àwa mùsùlùmí lè ìsinmi wọ́n sọ pé kò lè àrùn àfáà yìí lọ́wọ́ ni wọ́n ti ariwo tó pa yẹn wọ́n ti block ẹ̀. ń bẹ náà àwọn èèyàn tí wọ́n invite sí police station nítorí announcement ti dáadáa táfà make now. Supreme Council for Islamic Affairs ló sáré come in láti make sure wípé wọ́n release wọn. Ìlú ń bínú pé wọ́n pariwo láì wá wádìí kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ìtara ẹ̀sìn làfáàdẹ̀ fi pariwo kì í ṣe torí nǹkan kan. Bàbá wa Rọ́bítà àwọn ń bínú pé kí ló dé sáàsì nílùú mọ́ ni. Àní ká mọ̀ ṣiṣẹ́ olóore but kí ló dé táwa informed. Ọba ń bínú pé nítorí pọ́ǹjẹ́ lẹ́sìn Christianity ní a fi ń tẹ òun lójúmọ́lẹ̀ ní a ń parọ́ mọ́ òun pé òun lòun ni wọ́n ti mọ́sálásí wọ́n wá ń pariwo láì inform òun. Supreme Council for Islamic Affairs tá a dálẹ̀ tí ó ti tó ọdún kan yìí gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó dẹ̀ wà nílẹ̀ Yorùbá kò sí local government tá a ní àfa ẹyọ kan sí lórí pé bò láṣẹ tún Islam lẹ̀ Yorùbá ṣe. Ojú ń tì wá lórí ọ̀pọ̀ nǹkan ara ń tójú ń tì wá lé lórí náà lọ́sẹ̀lẹ̀ níṣẹ́yìn ní ìnísàyẹn pé kò ní dùn mọ́ wa àwọn àfáà wa majority àwọn àfáà wa kéwú ńlọrin Ìlọrin ìlú tí gbogbo wa fẹ́ràn ni bẹ̀tọ́mọdé bá tó lọ́kọ́ ni a ní fẹ́ kó dọjọ́ iwájú kó wá wà nínú ìtàn pé àwọn àfáà ilẹ̀ Yorùbá kí ni wọ́n lè dá sí sán lè dá nǹkan kan ṣe ni wọ́n lè dá nǹkan kan ṣe. Gbogbo intí àwọn òbílẹ̀jẹ́ àfáà gíríkì bí adìẹ gíríkì tí wọ́n ti bàjẹ́ yìí bóun la ṣe fẹ́ tún ṣe bóun la ṣe fẹ́ stop embarrassment àti insult orí internet bóun la ṣe ní at least àwọn lọ́yà tí wọ́n jẹ́ SAN méjì bóun la ṣe ní connection ìjọba federal àti ti gbogbo state tá a fi lè jà gbogbo àwọn nǹkan yìí là move lọ́wọ́ lọ́tún lọ́sì at least a ní professor bíi mẹ́rin nínú wa aláwọn tó ní PhD bíi mọ́kànlá nínú wa àwọn àfáà tí ń ṣe khutbah ní mọ́sálásí jímọ̀ nínú wa they are more than 40 kámọ́ tí wàá sàwọn oníwàásí gbogbo wa kóra wa jọ nítorí ìtọ́lọ́ ni kì í ṣe nítorí nǹkan kan pé ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Islam a máa invite àwọn àfáà láti lọrin wá ni kì í ṣe páwọn ni wọ́n kàn ṣàdédé máa bá wa tó nǹkan ṣe a gbọ́dọ̀ protect territory wa. Gbogbo ibi tí mọ́sálásí bá wà innal masajida lillahi gbogbo mọ́sálásí bí ó bá ti wà ẹni mùsùlùmí àgbáyé ló lẹ́tọ̀ọ́ síbẹ̀ àmọ́ àwọn kan ni wọ́n mójú tó bẹ́ẹ̀. Ọ̀kan lè jáwọ́ mọ́sálásí ní Saudi Arabia àwọn mọ́sálásí àdúgbò tán máa ń tilẹ̀kùn kò wá ní wọ́n ṣe lè tilẹ̀kùn mọ́sálásí ẹ̀ sí wọ́n fẹ́ kírun ó ń tọ̀ wọ́n ṣe ẹ̀wọ̀n ó mọ̀ pé àwọn kan lọ́lọ́run fi sọ. I appreciate tí Alfa Labib ṣe púpọ̀ jù Ọlọ́run kó bá san wọ́n lẹ́san dáadáa. Àmín. Ọ̀rẹ́ mi dáadáa ni tí ó dẹ̀ sí jàrí níjọ́ tọ́lọ́run ti ń pẹ́ kábẹ̀. Tàpọ́nlé tiyì lájọ́ fi ń ṣe. Àmọ́ àwọn àfáà ilẹ̀ Yorùbá náà gbọ́dọ̀ wake up. Àìfọwọ́sowọ́ ló jẹ́ kí àwọn tí wọ́n bó káàdì lórí àwọn bàbá wa ń jọsìn yẹn fi bó káàdì lọ́tọ̀ọ̀rọ̀tò. Ẹ rí pé ńgbà tí Islamic preacher bẹ̀rẹ̀ oríṣiríṣi ète ni á dá láti stop wa. Àgbà ni o. Pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ ti Èrúwà a máa announce ẹ̀ lọ́sẹ̀ yìí tàbọ́sẹ̀ tí ń bọ̀ iṣẹ́ ti Bàràpá náà ń bẹ́ńbẹ́ a announce ẹ̀ ọ̀kan náà ń bẹ nítòsí Èkó 11 mosque náà ti pa bẹ́yẹn nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìwádìí wa pé ẹjẹ́ àwádìí gbogbo ẹ̀jọ́ káwá bẹ̀rẹ̀ sẹ́ lórí ẹ̀ lẹ́ẹ̀kan náà lórí ẹ̀ ní Sheikh Labib dé bá wa kì í ṣe páwọn àfáà ilẹ̀ Yorùbá náà sùn. Mo rárìn dì mí ìtọ́kọ sórí íńtánẹ́ẹ̀tì pé Alfa Akewugba ló ń fẹ́ sọ̀rọ̀ lórí kíní ó ti sùn ni mo wá wo fọ́tò rẹ̀ mo rí pé kò fẹ́ tó àbílẹ̀ kẹrin mi mo dẹ̀ rí irun gbọ̀n lágbẹ̀ẹ́ pé irú kí ni Islam dà báyìí ẹni tó introduce àdánwò yìí sí yín òǹgẹ́ tí wọ́n náà ti sáfà àdánwò yìí ẹ̀yin ò kú lórí àdánwò yìí mọ́ ẹ̀yin ń bú pé n tó ṣe yìí ọ̀dà gbogbo yín náà lẹ ti kọ́pì ẹ̀ ẹ kàn ṣàdédé tábà láwọn píkì òǹkálukú pé ọyá nsọ́nkọ́ọ̀tù
èèyàn mélòó ni ó kù ẹ wá ní rẹ nìkan tí ó burú èbú bẹ́ẹ̀ o tẹ bá rí àfáà kan tí bá ń sọ̀rọ̀ tẹ bá rí táwọn èèyàn ń kọ́mẹ̀ntì èbú sábẹ́ rẹ̀ ẹ lọ wádìí ẹ̀ tẹ bá dé èèyàn mẹ́wàá mẹ́jọ nù wọn àwọn àfáà onígírímẹ́ńkáì onífìtínà aládánwò tí wọ́n gbàgbọ́ pé kọ́kọ́ wà àlìjánnà lọ́wọ́ àwọn lọ́wọ́. Allah. ibo lẹ fẹ́ gbáyọ níwájú Ọlọ́run ṣàgáltà nafsaka fima lasta tudiriku. takunu lillahi madaina talqahu takunu lillahi madaina talqahu. èèyàn máa ń ṣiṣẹ́ ń gbà mí tó jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni Ọlọ́run fi. ṣàgáltà nafsaka fima. èèyàn ṣiṣẹ́ ń gbà mí ọ̀tọ̀ lẹ́ni Ọlọ́run fẹ́ fi gbórí. lasta tudiriku. àfa àwọn Ọlọ́run ló mẹ́rú ẹ̀ lọ́sùn ọ̀kan tó nìyẹn ló jẹ́ kí n ṣàdúrà fún àfa onímàjèsí pé wákàtí àwọn kan fi lójú ẹsẹ̀ lórí ọ̀rọ̀ bàbá mi Mudirul Markaz ní àná lánàá gbogbo àwa tá ń jẹ́ Council for Islamic Preacher àti lọ bá bàbá wa Mudirul Markaz bàbá gbà wá lálejò wọ́n sọ òdodo ọ̀rọ̀ tí bàbá sọ fọ́mọ tó kóró wọ́n sọ fún wa wọ́n wá padà wá sọ̀rọ̀ ọ̀dùnnú fún wa wọ́n múnú wa dùn àmọ́ wọ́n bá a sọ òdodo ọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́fẹ́ tó lẹ̀ Yorùbá ṣe bóò lẹ́sẹ̀ ní ba àwọn nǹkan míì jẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́fẹ́ tó lẹ̀ Yorùbá ṣe bóò lẹ́yìn náà ó ṣe yẹ àárín ara yín wò dáadáa àtàwọn àwọn òdodo ọ̀rọ̀ tó kóró bí bàbá ṣe sọ òdodo náà ni wọ́n sọ lù wá a sì gbà bẹ́ẹ̀ pé bàbá wa advice wa ni bàbá wa bá wa sọ̀rọ̀ ni a dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣé ìkọlọ́ ló mẹ́rú ẹ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ tí ó padà tán ni wọ́n á wọ ọlọ́wọ́ bá wa wọ́ ọ̀rọ̀ yẹn légbò ni ìjà bàbá àtọmọ ni kì í ṣèjà gan ìsìgbàsìgbọ́ láàrin ilé ẹ̀kọ́ méjì ni ta ló ń tọ̀hún nílẹ̀ Yorùbá yìí tí ó sọ pé Markaz ò kì í ṣe àmúlé ẹ̀kọ́ ta ló ń tọ̀hún ṣèkọ́ lọ́nà mẹ́rú ẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ kan láìpẹ́ ẹ rí àwọn ìgbésẹ̀ ìtọrọ àforíjì tó jẹ́ òdodo bẹ̀ kò lè dá ṣe mọ́ ó láti channel ẹ̀ fún ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ yẹn ó ti parí. Allah. kí ló ti tó ká ti sáré change orúkọ mùsùlùmí ọmọ ìyá wa sí nǹkan mi ẹni tó introduce ideology yìí ń bẹ lórí ìdààmú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ náà mi ò support pé tí a gbàgbọ́ pé Ọlọ́run ló mẹ́rú ẹ̀ wí yẹn mi sọ pé kò rí bẹ́ẹ̀ torí mi ò fẹ́ dá sáàrin ilé ẹ̀kọ́ méjèèjì tèmi ni pé ọmọ bàbá Ádámọ̀ ni mí ọmọ bàbá Mudiru ni mí àmọ́ mi ò fẹ́ dá sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ méjèèjì ẹ jẹ́ a máa fi sùúrù yanjú ẹ ìgbà wo làwọn mùsùlùmí tó fẹ́ lajú lébi pé ní wàhálà tó bá ṣẹlẹ̀ a fi sùúrù pera wa bàbá ń darú báyìí àní rí di òdodo ọ̀rọ̀ bàbá ń darú báyìí tó ń kálukú ń bẹ̀rẹ̀ èpè tó ń kálukú ń bẹ̀rẹ̀ ebú a tún máa portray Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wàhálà náà tún ni. wọ́n ní ta ló ló ń ṣe nǹkan kan ṣé ẹ̀ tí ìrẹ́ni tó ṣe ewu tó wọ̀ sí ju tiẹ̀ lọ ni. gbogbo láńgbèjì títa lọ́lọ́run lò ọ̀dọ̀ ẹnìkan ló ti kọ́kọ́ lò sẹ́yìn náà. lójé mi ọ̀sánjọ́ tí mo lọ sílùú Ìlọrin pé ọ̀tá ìsìláàmù gangan kọ́ leléyìí ọ̀tá ìsìláàmù gangan ń bẹ láàrin mùsùlùmí tàn tí mọ̀. Allah. bó la ṣe fẹ́ tó ayé kájẹ́ pàdé níwájú Ọlọ́run níjọ́ kan. ìjọ Supreme Council for Islamic Affairs ń tá a gbé kalẹ̀ fún bó làwa mùsùlùmí ẹnu wa ó ṣe kò báwo la ṣe foríjìnra wa bó la ṣe fẹ́ràn ara wa padà bí àwọn bàbá wa ṣe ṣe láyé jọ́hun bó la ṣe respect àsìn kírísítẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe àní báwọn dẹ̀sìn pọ̀ bẹ́ẹ̀ ẹ fi wọ́n lẹ̀ bó làwọn oníṣẹ̀ṣe àti kírísítẹ́nì náà ṣe respect ẹ̀sìn tiwa náà àdá ẹ̀sìn pọ̀ àbáwọn dá nǹkan pọ̀ pẹ̀tùkúnkálukú love and respect ara wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni ọjọ́ iwájú Islam ilẹ̀ Yorùbá ibo là ń gbé lọ ibo là ń gbé bọ̀ yàtọ̀ fọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ progress ilẹ̀ Yorùbá science and technology nílẹ̀ Yorùbá kí ni contribution wa
sí torí ẹni tó bá jẹ́ òpònú ní a sọ fún ẹ pé ọjọ́ iwájú ayé kì í ṣe science and technology ọjọ́ iwájú ayé nù ara ayé ti yẹ ẹranko ń sìn débi pé wọ́n ti lọ sí level kọ̀sọ́lọ̀ mọ́ majority ojoojúmọ́ làwọn tẹ́ ń pẹ́ kọ̀sọ́rọ̀ ni ń pọ̀ sí ojoojúmọ́ ní gbogbo ayé tó bá wá rí bẹ́ẹ̀ kí la fẹ́ fi sèfù ilẹ̀ Yorùbá ẹ rí pé majority wá sí mi wọ́n máa ń sẹ́ńtà sórí ilẹ̀ Yorùbá ọmọ ìyá mi ní mùsùlùmí tó wá láti ilẹ̀ Haúsá ọmọ ìyá ẹ̀sìn ọmọ ìyá ìlú ní ẹlẹ́sìn Christianity tàjọ wá láti ilẹ̀ Yorùbá ẹ̀sìn láàní dàpọ̀ àjọ respect ara wa Allah bá a bá yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò nínú ayé ẹran kan náà ní bẹ lára wa ẹ̀jẹ̀ kan náà ní rọ̀ nínú fèèní wa bẹ́yàn jẹ́ lẹ́bọ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní nǹkan míì tí fi ń jẹ́ nìyàn rẹ̀ mí tèmi mí lòun náà mí wọ́n gbé òkú kèfèrí kọjá wájú ànábì dìde ọkùnrin sallallahu alaihi wọ́n wasallam ànábì Yahudi mà ní ànábì ní kí ìsẹ̀mí ní bẹ lára ẹni kí ló dé táwa mẹ́sìn ju póòpù lọ kí ló dé tá a mẹ̀sìn tá a mọ Christianity ju póòpù lọ kí ló dé tá a fẹ́ mọ Islam jù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fìlìjúbù ní àrùn wọ́n fi ní ìkídàmì máa fẹ́rù mọ́tò wọ́n ní mẹ́rin obìnrin jùbú nílá yẹnjú mìíràn lè kọ́ darí wọ́n ní mẹ́rin obìnrin jùbú nílá yẹnjú mìíràn lè kọ́ darí. àfẹ́ olóòlẹ́mẹ̀rú ẹ̀ àwọn ni wọ́n lídi ikọ̀ Supreme Council for Islamic Affairs lọ́sùn lọ síbi ọ̀rọ̀ ìnísà láti lè fi tán bàbá wa ṣe nígbà tí wọ́n rí pé ọ̀rọ̀ mosque yìí fẹ́ tì wọn irun yẹn ò bá tí ṣe kí ní ọjọ́ Friday tó lọ torí gbogbo ọ̀nà tí òun yóò fi ṣe kí ni a ti block a lọ gba lẹ́tà ṣèkọ́ náà ló mẹ́rú ẹ̀ ó síwájú kọ Council for Islamic Preachers Ọ̀ṣun láti make sure pé a convince bàbá wa Imam Òṣogbo kan kọ lẹ́tà approval pé àwọn ti yọ̀ǹda bẹ́ẹ̀ bá lè yanjú ẹ̀ ẹ̀yin ọmọ wa ẹ bá ti lẹ́yìn yanjú ẹ̀ àwọn arọ́bítà náà yọ̀ǹda rẹ̀ wọ́n padà sọ́dọ̀ ìjọba wọ́n lọ gba lẹ́tà lọ́dọ̀ ìjọba Ọ̀ṣun láti approve pé ẹ lọ kí jímọ̀ gbogbo ìgbà táwọn ń ṣe yẹn èmi gangan àti àwa kọmitì kan à ń ṣe mítìnì lórí fóònù lórí WhatsApp pẹ̀lú bàbá wa ọba ànísà pẹ̀lú bàbá wa ààrẹ ànísà pẹ̀lú àwọn olóyè àdínì àwọn méjèèjì tí wọ́n jọ ń du ọ̀rọ̀ imam àbáwọn ṣe mítìnì kí ni ń dun oníkálukú àwọn ọmọ ìlú tí wọ́n pàtàkì à ń pè wọ́n sórí WhatsApp kí ló dé kí lẹ̀yin fẹ́ èyí tá a lè rí yanjú bí àyanjú ẹ̀ èyí tí ò ṣe yanjú apá àkẹsẹ́gbẹ́ kan àwọn ń ṣe yẹn lọ àwọn ń fọ́lọ̀ ọ̀rọ̀ òwe títí tí wọ́n fi wá gẹ̀ẹ́tì gbogbo àpúfà ẹ lọ wo ohun tí Ọlọ́run ló mẹ́rú ẹ̀ sọ ní mọ́sálásì nísà ẹ lọ wo ohun tó sọ níwájú ọba nísà ẹ rí pé aṣojú ẹni tí ń gbẹnu ọba sọ̀rọ̀ ó sọ pé ètò ẹ̀yìn tí ẹ̀ wá wáyé ìdá ẹ̀bẹ́ ní sí ẹ̀sìn pọ́n wálé amọ̀ tó ti ṣẹlẹ̀ kọjá mùsùlùmí jọ ṣiṣẹ́ pọ̀ ni àti Sheikh Labib àtàwálà á béèrè fún kẹ́nìkan kó praise Council for Islamic Preachers tora àmọ́ ibi tá ń lọ á béèrè fún praise Ọlọ́run ti fi sẹ́yìn ẹ̀yìn Sheikh Labib kọ́nà ń jẹ́ kẹ́mi Sheikh Labib ó gùn kọ́nà máa padà sí ibú ayàtàmọ́tọ́ gbogbo tọ́lọ̀ ń ṣe fún Sheikh Labib Ọlọ́run má jẹ́ kankan jáwé ẹ̀yìn bẹ́ẹ̀ ní orí àfáà tó ní mímọ̀ àfáà tọ́lọ̀ ń kẹ́ni pẹ̀tí tá a fẹ́ sọ ni pé ẹ má di ẹbọ mẹ́sìn àwa mùsùlùmí ìlú yẹn o pé àwa àfáà ta lọ yanjú ẹ̀ alóògùn bí ẹgbẹ̀jì mọ̀rìwò tí wọ́n ta síbẹ̀ afọwọ́jàdánù bàbá ní ẹ kírun kò sí ní tó jọ kò sọ̀rọ̀ oògùn ń bẹ̀ àyà níníjó oògùn lọ. fílíjù bí lẹ́rọ fílì kídá mi má fẹ́rù mọ́tò wàlí mẹ́rin obìnrin jùbú nílá yájú mi náà lè kọ́ darí. ولمرئ بالجبن لا يعجو من القدر. àwọn àfáà tá ń forí èèyàn sọwọ́ agbọ́ ti àwọn ẹlẹ́sìn míì à ń kìlọ̀ tí wọ́n fún wọn àmọ́ táwọn àfáà ti jẹ́ tí wọ́n borí èèyàn lọ́wọ́ wọn. Allah. ara ṣẹ́ tí Council for Islamic Preachers tá a gbé dání nù
àti kọ lẹ́tà àti sọ fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ bá nírànlọ́wọ́ tẹ́ lérò pa lè ṣe lórí irú àwọn àfáà báyìí ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ eléyìí ń dojú tìyàn ẹni tó yẹ kó ṣe wáàsí fara ayé pé ẹ ṣe sùúrù ìgbà ó padà da táwọn náà wà nǹkanjú àti làkànkanjú àti lówó. àwọn ọ̀dọ́ Islam kí lọ́jọ́ ọ̀la wọn ẹ wá dákun látàsìkò yìí lọ àwọn àfáà wa nílọrin a ní respect fún wọn ìfẹ́ dẹ̀ ń bẹ láàrin ara wa ẹni ìṣòro ní tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni pé àwọn ọmọtálá lè bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣòro Islam àwọn díìnì ìjọ ń kálukú ló ń kálukú mójútó la fi wá kó Council for Islamic Preacher jọ gbogbo ìjọ díìnì náà ní bẹ láàrin wa gbogbo ilé ẹ̀kọ́ ti Islam gbogbo ilé kéwú ló ní aṣojú láàrin wa gbogbo bí tẹ́ bá ti rí pé ọ̀rọ̀ Islam fẹ́ láàyè àfẹ́ kó dèébú fúnlẹ̀ Yorùbá pé àwọn àfáàlẹ̀ Yorùbá kí ni wọ́n lè dá ṣe àwọn àfáàlẹ̀ Yorùbá lè dá nǹkan sí àwọn àfáà wa ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ káà náà dìde láti defend the territory wa nílẹ̀ Yorùbá ni anywhere nílẹ̀ Yorùbá tẹ́ bá ti rí ìṣòro tó pọ̀ jù lórí ọ̀rọ̀ Islam ẹ dákun ẹ̀bùn wá gbẹ̀yìn náà gba ládá ń bẹ̀ tó bá jẹ́ ní Ọ̀yọ́ state Dr. Atẹ́rẹ́ tó jẹ́ chairman alálàájì òun ni àmírù wa tó bá jẹ́ ní Lagos state Professor Paramọ́lẹ̀ ti tó wà ní LASU Professor Paramọ́lẹ̀ òun ni ọ̀gá wa òun ni àmírù wa ń bẹ̀ tó bá jẹ́ lóògùn state bàbá wa mufti gbogbo Ògùn state tí ń bẹ níjẹ̀bú ẹrun wọn tẹ́ pé bẹ̀ ní ẹ̀ ń gbé bẹ̀ nílé ẹ̀kọ́ wọn wà àwọn ni ọ̀gá wa àmírù wa níbẹ̀ tó bá jẹ́ ní Ondo state Sheikh Lágbàjì Abdulrafin Lágbàjì àwọn ni ọ̀gá wa àwọn ni àmírù wa ní Ondo state gbogbo tí wọ́n wí ní state wọn kọ̀ọ̀kan mọ̀ wọ́n dáadáa tó bá jẹ́ Ọ̀ṣun Sheikh Ọlọ́run ló mẹ́rú ẹ̀tẹ́ rí yẹn náà lẹ́pẹ́ tó bá wá jẹ́ ní Èkìtì Professor Aminu associate professor òun lẹ́pẹ́ tẹ́ bá wá mọ gbogbo àwọn wọ̀nyí ẹ mọ nọ́mbà tèmi bẹ́ẹ̀ bá ti ń pè mí ìwọ̀nba ń ta bá lè ṣe ń bẹ̀ á ṣe kò sẹ́ni ó lè ṣe gbogbo ẹ̀tàn láyé aláfẹ́kílẹ̀ Yorùbá náà ká gbà pé a lè dá ọ̀pọ̀ nǹkan ṣe ká mọ̀ sọlẹ̀ Yorùbá di Nàìjíríà tó jẹ́ pé bóyìnbó ọ̀bá tí kó nǹkan kan dọ́dọ̀ wa kò lè yanjú ẹ já ṣe Islam pẹ̀lú ọpọlọ ká ṣe Islam pẹ̀lú àlàáfíà ká fẹ́ràn ara wa ká fẹ́ràn ara wa dénú ìran Yorùbá ká gbà pé ọ̀kan ni wa àní ìkan parapọ̀ wọn mọ́lé ìrà wọn parapọ̀ wọn máa gíyàn Yorùbá ẹgbẹ́ ká pàwọ́ pọ̀ kárọ̀nù kíyà máa jẹ́ wàhálà ó bẹ̀bẹ̀ kíyà máa jẹ́ wàhálà ó bẹ̀bẹ̀ kíyà máa jẹ́ wàhálà ó bẹ̀bẹ̀ o kíyà máa jẹ́ wàhálà ó bẹ̀bẹ̀ kíyà máa jẹ́ wàhálà ó bẹ̀bẹ̀. ẹ̀yin ẹlẹ́sìn Christianity àtẹ̀yin oníṣẹ̀ṣe tí wàhálà bá fẹ́ dé anywhere láàrin mùsùlùmí àtẹ̀yin ẹ jẹ́ ká gbọ́ eléyìí tágbára wọn ò bá ká á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn kì í gbọ́ kì í gbà lélẹ̀ kò sí ní ta lè ṣe ẹ dákun bẹ̀tẹ̀ fi sùúrù tó ẹ wo tiwa táwa kì í so ní fìtínà ẹ dákun ẹ wo tiwa ẹ jẹ́ kálàáfíà ọ̀jọ̀ba ọgbọ̀ngbọ́n ni kinní kan fi sá fún kinní kan ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ má rí Islam gẹ́gẹ́ bí ọ̀tá yín kò sí nínú àkọsílẹ̀ pànàbì mú yín lọ́tà àwọn tí wọ́n bá gbáyé nílùú Mẹ̀dínà Ànábì bá wọn gbé pẹ̀lú àpọ́nlé àti yìí ni ẹ má dí wa lọ́wọ́ àwa náà ò ní dí yín lọ́wọ́ ẹ má tì wá mọ́lé àwa náà ò ní tì yín mọ́lé ilẹ̀ Yorùbá ò ní àlàáfíà tá a fi ìfọ̀kànbalẹ̀ tí ẹ rí gbogbo bó ṣe ń dàrú lọ yẹn àwọn kan fi mú jẹ ni wọn àfẹ́ kálàáfíà yẹn ó jọba o kí ẹ máa kó tàdíìsì pé olórí ẹni tó mọ jihad jà lẹni tó lè sòdodo níwájú ọba aláìmọ̀ kan no nta nàbí gbà lérò ó yàtọ̀ sí bẹ́yìn ṣe ń lò ó ìlú tó bàbá wà ẹ fún ọba abẹ ní respect ibẹ̀ Ànábì kọ lẹ́tà sí ọba tó jẹ́ kèfèrí ọba Taif Ànábì pọ́nlé o Ànábì kọ lẹ́tà sí ọba Arakulus Ànábì pọ́nlé o àtàwọn ọba míì wọ́n ìṣe mùsùlùmí Ànábì dẹ̀ pọ́n wọn lé kó làwa ti wá rí tiwa tá a wá da gbogbo ẹ̀rù débi tá a dàdé yìí nítorí náà
mi ìfẹ́ kí talẹ́ yìí ogun jù bẹ́ẹ̀ lọ ọmọ Akewugba wí tó mo ní kí ẹ má ṣe kà ọmọ Akewugba wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere ẹ̀dá ẹ̀ṣẹ̀ nígbà ìrọ̀lá. A ti parí iṣẹ́ ọ̀rọ̀ ìnísà pẹ̀lú Sheikh Labib àjọṣiṣẹ́ yẹn ni bẹ̀tẹ̀ àwọn lọ́lọ́run pè lásìwájú toró ló jẹ́ kí gbogbo ayé ọmọ ẹ̀kọ́ ló dẹ̀ jẹ́ fáwa náà kọ́lọ́n kó bá a san wọ́n lẹ́san dáadáa. Àmín. Wọ́n á tún kírun níbẹ̀ lọ́la pẹ̀lú yọ̀dá ọlọ́run ó tún ní àwọn ìgbésẹ̀ tá a ti gbé pẹ̀lú àwọn bàbá wa ìmáàmù lóṣogbo ti Sheikh ọlọ́run ló mẹ́rù ẹ̀ ti tún gbé lénìí lórí bọ́ọ̀lù àwòṣeṣeṣe tí òun yẹn ó continue èyí tó wá ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe jẹ ìmáàmù bẹ̀ àwọn bàbá wa rọ́bítà abẹ náà ni wọ́n yan ìmáàmù bẹ̀ yẹn ọ̀kan wa lọ́wọ́ a lè advice wọn ni pé bàbá ẹ ṣe báyìí ẹ bá jẹ́ àṣẹ báyìí ẹ bá jẹ́ àṣẹ báyìí àwa ò lè fọ́ọ̀sì èèyàn lé wọn lórí ẹnikẹ́ni tí wọn bá ti mú àwọn bàbá rọ́bítà ní Ọ̀ṣun state Ọlọ́run kó fa àlùbáríkà sí ẹni tí wọn ò bá mú kó má sọ wípé dandan gbọ̀n àfi bí mọ́sálásí ìbátúká tọrọ náà ó bí wá léèrè ńjọ́ kan o ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewugba gold ẹ bá dòwò pọ̀ àwọn lẹ́tà ń ṣe promo November December lórí ẹ̀ ó sì wà bẹ́ẹ̀ lọ́nà àlàpákó we still have up to 300 acres lójú kan náà ẹgbẹ́ mi a ní over 500 acres ibì kan dẹ̀ wà ta ní over 1000 acres ní ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lówó ẹ̀ ti já wálẹ̀ fún November December promo ọ̀nà Ìbàdàn sísẹ́yìn buy 1 acre get 1 acre free òun náà ti já wálẹ̀ fún November December promo anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá bákan náà mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School ọmọ náà lálùbáríkà ẹ̀sìn mọ́ ọmọ yín wálé kéwu wa Madrasatu Nuru Kọ́nàm àwọn ọmọ náà ó ní àlùbáríkà jà wá gan lọ bákan náà àjì 2024 ìjọba Saudi ò fẹ́ kó wọ́ pẹ́ ní National Commission fi sọ pé ìparí December yìí làwọn ó gba owó dà kódà bó ò tí ì lè sanwó hajj ẹ pé níparí December ìwọ pé wá ní tó bá lágbára fi deposit àwọn ọmọ báwo ṣe yí dí àárín yẹn tọ́lẹ̀ wọn fi bò ẹ́ láṣìírí bó o bá dẹ̀ sí Nàìjíríà anywhere torí kó wà in the world tó bá ti jẹ́ ọmọ Nàìjíríà tó dẹ̀ ní pálí wa a lè jọ lọ hajj kódà ò ní dé Nàìjíríà kan pàdé ara wa ní Saudi Arabia ni a ní gba pálí lọ́wọ́ ẹ̀ gan ó sẹ̀ ní físà ó dẹ̀ pàdé wa ní Saudi Arabia á dẹ̀ jọ ṣiṣẹ́ hajj ó sì tán padà umura December ẹ tẹ̀lé wa lọ à ń gba ìròyìn yẹn náà lọ́wọ́ bẹ̀tí hajj yẹn ńlá fún ní prominence ni bákan náà ẹni wọ́kọ̀ ẹni wáyà ẹ má jẹrà kalẹ̀ ẹ text message tó bá lè wá sọ́fíìsì wa tàbí kó lo WhatsApp number wa tó bá jẹ́ pé lórí íńtánẹ̀tì náà ló ti fẹ́ pàdé ọkọ ló ti fẹ́ pàdé ìyàwó tí ò dẹ̀ ní jẹ́ alágbèdá ìlú tó wà náà l'Amẹ́ríkà ní London ní Europe nílẹ̀ Lárúbáwá l'African country ibẹ̀ náà níyàwó rẹ̀ wà Ọlọ́run ṣe ní rọrùn 0057 818180 0057 818180 00350 6612. Gbogbo ìfẹ́ gbọ́ wá sí àdúrà yóò gbà kalẹ̀ o. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.